mo ṣe kọ́ ọmọ mi ọmọ òṣèbínú torí tí ìyá èèyàn bá kú bàbá oníyèsùnmù tá a bá kí ọmọ òṣèbínú àbí bí wọn ti màmá tiwa ní. àwọn tó ń gbọ́ sí wa ọmọ ṣe níbẹ̀ oyè wọn mọ̀ pé máa sùn ọmọ ṣe níbẹ̀ ọ̀rẹ́ ìṣọ̀gá ní dáẹ́. sírí lọ́dà mi àlàmú ọlọ́gbọ́nìjì mọ́mí àmì ó ọlọ́gbọ́nìjì mọ́mí bá a ṣe ọmọ ṣe níbẹ̀ ọlọ́gbọ́nìjì mọ́mí ẹ̀ ọlọ́run abá ẹgbẹ́ táyé torí mi gbọ́ ní màmá ọdọ ọmọ bó ṣe rí bàbá oníyèsùn bó ṣe rí lára ṣùgbọ́n bó ti ń dàgbà nìyẹn májè kan máa kọ ẹ ọmọ ṣe níbẹ̀ ojú ti rí pé àwọn èèyàn tó bá lè tán wá gbé ẹ sílẹ̀ wọ́n rẹ̀ sí amọ́lára ọlọ́pẹ̀lẹ́ kì í mọ́ mi yẹn inú mi mọ́ torí mo kọ̀ ọ́ rà mí o ìyá mi mo ti fẹ́ lá ó ń bẹ̀ lẹ́yìn mi ọmọ bó pìtì ẹ o ọmọ ṣe níbẹ̀ ọlọ́wọ́ bá ń tọ́ gbogbo tí ń bá rò lórí ọ̀rọ̀ yìí bá a sọ oko jẹ́ tòun gbogbo nǹkan ti pé fún bọ́ọ̀sì tí a bá ń jẹ mọ́lẹ́bù bàbá oníyèsùn mo ti ń jẹ wọn mọ́ mo ti ń jẹ ọmọ kí n fẹ́ máa bínú ọmọ lọ́mọ sí ọlọ́pàá ní kí n mọ́ mi yá mi ó dùn mí ọmọ ṣe níbẹ̀ máa fún ìyá níwúrà iyebíye ìyá gbèsè mọ́ra ọmọ yóò fi gbèsè lọ́sùn ọmọ mi gbọ́dọ̀ nípa ìyá níwúrà iyebíye ìyá gbèsè mọ́ra ìyá ọlọ́run gbogbo ti ìmọ̀ mi yá mi ó bá ń gbọ́ wọn sára gbẹgbẹrẹ ọlọ́run á bá ẹ gbé àwọn ẹ̀dúró ṣáájúrí kó dúró dáadáa ọtí ní ìlẹ́dà ọmọ tèmi ni àbọ̀ tèmi kọ́ rẹ̀ sí máa ṣe dáadáa lọ. ẹ̀yin tèmi ẹ̀yin títí ara ń bára níbikíbi tẹ́tí láǹfààní àti máa wò mí èmi náà ni àṣírí ara ń bára nílé tí mo máa ń sọ tí màá tún máa tẹnu mọ́ wípé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn ẹ wá farabalẹ̀ kí wá gbọ́ àwọn àṣírí ilé tó ṣẹlẹ̀ ìyẹn ní agboolé fújì ìyẹn ní ìlú Ìbàdàn lára àwọn ohun tí a lè fà jáde nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa orin fújì Ìbàdàn ó ṣeé ṣe ó sì ti di dandan ká máa dárúkọ Tai Currency ìdí rèé tí a pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ eré fújì Ìbàdàn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma tí wọ́n gbógun ta lórí Currency nígbà tí ó kọrin láti kẹ́dùn ìyá Tirilẹ́dà tó papòdà àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma nílùú Ìbàdàn ni wọ́n bá ń pariwo wípé Tai Currency ojú ayé lásán ló ń ṣe ẹ̀yin tèmi ẹ̀yin títí ara ń bára ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ ríbírìbì eléyìí tí Tai Currency tó sọ nípa òkú ìyá Tirilẹ́dà eléyìí tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn àti ohun tí Tirilẹ́dà gan fúnra ẹ̀ tó fi padà sọ̀rọ̀ jáde ọ̀rọ̀ náà kan ọ̀gá ńlá fújì ó jẹ́ kan Tai Currency dáadáa ẹ wá farabalẹ̀ kí ẹ wá gbọ́ nǹkan tí Tirilẹ́dà tó sọ nípa àwọn tí wọ́n kẹ́dùn ìyá ẹ̀ tí wọ́n pè é àtàwọn tí wọ́n tún bá sọ̀rọ̀ síwájú sí i ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí Tirilẹ́dà sọ àti àwọn nǹkan tí Pasuma ọ̀gá ńlá fújì tí wọ́n fi padà fi sọ̀rọ̀ pẹ̀lú orin ó yá ẹ wá gbọ́ ẹ wá gbọ́ àṣírí náà ó yá ẹ gbọ́. lórí internet ẹ ṣe wíwá Facebook Messenger Twitter WhatsApp Instagram alámú ìpọ́nlẹ̀ bẹ́ẹ̀ ló ṣe dá o.
àtàwọn tí wọ́n tẹ òṣàlà wọn àtàwọn tẹ akíní nílé gbogbo ọlọ́mọdé ìgbà arúgbó ọ̀gbà ẹsẹ̀ mọ̀ pé ní bàbá mọ́ tẹ́lẹ̀ màmá náà gbogbo lọ ọmọ pé ní òní bàbá mọ́ sáré tẹ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fúri mọ́lá ẹ̀gbà wọlé ọ̀rọ̀ rẹ̀ fúri mọ́lá ẹ̀gbà wọlé ọmọ pé ń wò ní bàbá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀gbẹ́ gbogbo tóbi mọ́ mi nílẹ̀ àmọ́ pé bàbá tó wọ́ọ̀ṣì. ẹgbẹ́ náà nǹkan máa ń kó ogun sí ìyàtúnyàn lọ́dọ́dọ́ báyìí ọlọ́bí ọ̀sán lọ́wọ́ olóògbé dáadé ìbá gbé ẹṣẹ́ láti tó tí bàbá ti kú òdìbò tí rán yé alábọ̀ ẹ̀rẹ̀ fẹ́nura bá àná ṣe máa bá ìwé ní bàbá mọ́ orílẹ̀ èdè kò ní bàbá mọ́ àmọ́ bàbá kan kú òmùrẹ́ ìyẹn bàbá dáadé ní bàbá torí bẹ́ẹ̀ ṣe ṣe bàbá káàzì ẹjọ́ ti ọ̀rọ̀ ojú ayélujára ògúnlé ṣé gẹ́gẹ́ reality ṣé gẹ́gẹ́ tòótọ́ ògúnlé alábẹ́ ẹ̀rọ yóò ní sọ́ọ̀bù ògbámọ́gbámọ́ báàmì ọ̀ní bọ́lá kì í gan ọ̀nìgbà gangan alábẹ́ ẹ̀rọ ẹ̀dùn pàṣẹ. Ìwòye ọ̀nà ọ̀gbà. Níbi bílẹ̀dì mi ti ṣeré lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbé bá wà yé pé sórí ilé náà ní máa àmọ́mọ́. Wọ́n ṣàdúrà àfọ̀mọ́ mi ní gbogbo àná. Wọ́n ṣàdúrà fún wọn bí ìdọ́ṣẹ́ gbàgbọ́. Gbogbo ọ̀nà tí a fún náírà mi. Gbogbo ẹni mo ti múlẹ̀ yọ ọlọ́mọdúnlé torí pé báàsì ẹ̀yin lẹ́kùn fún mi ní bàbá o. Bàbá ẹ̀yin lẹ́kùn fún mi ní bàbá o. Ẹni máa lẹ́kùn ní bàbá o. Ẹni máa lẹ́kùn ní bàbá mo ní pẹ́ẹ́lú máa fẹ́ mọ̀ ọjọ́ alábẹ́. Owó ẹni bàbá tó ti sọ fún wọn pé ẹ bá ń pè é ẹjẹ́ ń gbóhùn ẹ̀ bóyá kò bára jẹ́ gẹ́gẹ́ bí tí mo rí fún lànà ṣó ti gbọ́ ṣó ti rí ó dẹ̀ sí rí máa mẹ́mọ́ ṣe alábẹ́ ẹ̀rọ ìgbópa ẹ̀kọ́ ọ̀gá ṣe bàbá alàbà bọ́bẹ́ mú olúwa ẹ̀rọ bàbá mú yorùbá bàbá àjọ máa kíra wa happy new year pàṣẹ ògúnlé ẹ̀yọ́ máa dìbò ìtẹ̀jẹ̀ tiwọn. ẹ̀yin tó ẹ̀jẹ̀ tiwọn àwọn òní fi ń ṣàwátì máa ṣe láíláí. èmi gan-an tí mo múnú yín dùn ẹsẹ̀ àbọ̀ ìdìbò àwọn àsìkò omi èyí tó bá ṣe ń rà tó gbà ó. mo sì láwọn èèyàn tí mo fẹ́ mú jáde mo sì láwọn èèyàn tí mo fẹ́ fà lọ́wọ́ sókè mo sì láwọn èèyàn ilẹ̀ lérí làwọn bàbá àti tí mo ń lọ wọn ti dé bẹ́ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó Kútì Ajíbọ́lá bá a sún wọn ìbá wa sí yín wá gbogbo wa a ò ní bá di ìsẹ́ǹpà lọ láwọn tó lágbára gbogbo wa a ò ní bá di ìsẹ́ǹpà lọ òkun lè bá a sún wọn alábíà mi December kò ní di wá mẹ́rù lọ àti tọrọ lọ́wọ́ lọ́wọ́ gbà ó December kò ní di wá mẹ́rù lọ àti tọrọ lọ́wọ́ lọ́wọ́ gbà ó. December
kò ní dúró mẹ́rin ńlá mi àti tọrọ lọ́wọ́ lọ́wọ́ bá òun wá December kò ní dúró àti tọrọ lọ́wọ́ lọ́wọ́ bá. Kò sí ààyè èmi ò yẹ ti bá ní ìṣe àlọ́ kúlẹ̀. Àṣírí ààyè èmi ò máa bá ní ìṣe àlọ́ ni. Kò sí ààyè èmi ó máa bá ní ìṣe àlọ́ ni báṣọ. Kí ló ṣẹlẹ̀ gan-an?